ládàánínà sùnmí máa yà àbúdó lé wá sádà. ọ̀pọ̀ èèyàn náà bí mí léèrè àfa akéwùgbà gold báwo ló ṣe jẹ́ ẹ sì ń fa kéèsì pẹ̀lẹ́ nìkan láti yé bí oṣù mẹ́fà sẹ́yìn ẹ̀náwó ẹ̀nára àwọn kan dẹ̀ bẹ̀rẹ̀ nígbà tí ò tó ọjọ́ díẹ̀ wọ́n dẹ̀ ti jù ní bench of warrant bench àbí kí n náà ń pè wọ́n ti jù nìkan pé gbogbo bí ọba wẹ̀ arrest ẹ̀ wá bẹ́ẹ̀ ni adúpẹ́ fọ́nà pé àjọ corporate lórí gbogbo nǹkan wọ̀nyí àwọn ògo Ìlọrin wọn corporate pẹ̀lú àwa jihad lórí court àwa jihad àwa náà corporate pẹ̀lú wọn lórí eléyìí tí wọ́n ṣàṣeyọrí yẹn torí a rí wípé ìṣòro tí ń bẹ fún àwa mùsùlùmí kan ni kì í ṣe I'm sorry nìkan ni ló lè ṣẹ́dùn ti mẹ́lẹ̀ ẹ̀ka tó lòun sọ́ọ̀rì àwọn tó ń gangan gbé lọ kóòtù kò tí withdraw kéèsì tiẹ̀ irú ìbẹ̀rù Ọlọ́run wo ni àbí that's foolishness not piousness ìbẹ̀rù Ọlọ́run kan náà ń gbé yẹn ẹni tó gbé àwọn kan lọ kóòtù kò tí withdraw tiẹ̀ àwọn afáà náà ló gbé lọ ebi jẹ́ àmùsùlùmí lágbèdè bẹ́ẹ̀ ó gbé àwọn kan lọ kóòtù kò tí withdraw tiwa ti jẹ́ káwọn withdraw tiwa àwọn kan wà tí wọ́n fẹ̀yìn kọjá amọ̀ntẹ́ fojú wọn rí kí ló dé tẹ̀ máa pariwo àforíjì fún wọn nígbà yẹn nígbà tẹ́ fi ń gba 2 million lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà tẹ́ rán wọn lẹ́wọ̀n ẹni tí ń ti mọ́ káàbọ̀ tẹ́ mú lẹ́nu ọ̀nà aircraft tẹ́ tún gba 2 million naira lọ́wọ́ ẹ̀ kí ló dé tẹ̀ rántí gbogbo tẹ́ ń wí sìn nígbà yẹn ó ṣe wá kan abẹ́ni lórí tọ́wọ́ àkọsẹ̀ sókè tó lẹ́sẹ̀ tó ní wọ́n gé ṣé ẹsẹ̀ ni wọ́n máa ń gé ńgbà tó gé àjẹsọ̀rọ̀ ara wọn kan tí ń jáde tí ń sọ wọ́n ti ní sátì ẹni tó bá lùyà ẹ̀pá lọ́jà yóò ní sọ̀pọ́tà ẹ gbọ́ mi yé ẹni ó lu ìyá tó bí pa láàrin ọjà yóò tún ní sọ̀pọ́tà ariwo èrè tí ó sọ pé ẹ mọ̀ báyà jẹ́ nìyá ẹ̀ bẹ́ẹ̀ bí ọba ajáde yẹn á lùyà ẹ̀pá kò sẹ́ni tí ò ní sọ̀pọ́tà eléyìí bó ò ní sọ̀pọ́tà olóríire ò ní sọ̀pọ́tà àmọ́ tí ò jẹ́ kó ní reason sí wa ni pé àtẹni tí ń jáde sọ wọ́nranwọ̀nran àtàwọn lọ́ọ̀yà tí ń pariwo níbo àtẹni tí ń jẹ́ fitness àti gbogbo wọn they are all 5 fingers of a leprous. ìka márùn-ún owó adẹ́tẹ̀ ni wọ́n tí ò sí nǹkan kan tí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àjọ ń bẹ̀ ní court. àmọ́ kí ló fà á táwọn ògo Ìlọrin fi tètè rọ́nà lọ òfin méjìlá ń lò Nàìjíríà òfin tí wọ́n fi bẹ̀rẹ̀ tí Lord Lugard tó fi bẹ̀rẹ̀ fún gbogbo Nàìjíríà lẹ́yìn amalgamation òfin tó fi bẹ̀rẹ̀ òun lélẹ́yìí tá ń pè ní criminal code lòfin pé ẹnì kéèsì tó bá ti jẹ́ criminal tó jẹ mọ́tò ọ̀daràn ọlọ́pàá ni ó investigate ẹ̀ bọ́lọ́pàá bá investigate ẹ̀ tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé lọ court legislative àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá security officers àwọn ni wọ́n ṣèwádìí lẹ́yìn náà ló kan kóòtù lẹ́yìn náà ló kan freedom tàbí correctional center bí wọ́n ṣe tó ètò yẹn wá láti ìpìlẹ̀ nìyẹn ìgbà tó di 1904 ni wọ́n jà ní àwọn northern part of the country ni wọ́n jà fún pé sharia ẹ̀sìn Islam ó wà lọ́dọ̀ tiwa ń bì tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin criminal code kò bá tiwa mu òfin sharia ò gbà wá láyè kọ́lọ́pàá ó ṣẹ̀ṣẹ̀ máa wádìí ọdún 4 lẹ́yìn ìgbà bá ti ródòdó àwọn ò ní gbà ìyẹn ní Lord Lugard ló bẹ̀dì fún ló fi wá fún wọn ní tó fẹ́ jọ tí wọ́n fẹ́ ló fi wá fún wọn ní penal code yẹn ni wọ́n fi ń ṣe ìdájọ́ gbogbo northern part of the country èyí tó túmọ̀ sí pé penal code tó bá ti jẹ́ tó jọmọ́ criminal tẹ́ẹ̀rí gbogbo nǹkan nídìí àti kọ́kọ́ gbé dé police station lè lọ kóòtù direct tó jẹ́ pé kóòtù ó kan sọ̀mọ́ọ̀nì ẹnìyẹn oníkèsì ní kóòtù wá pàdé wa ní kóòtù ìjọba yìí tí ò bá dẹ̀ lọ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì wọ́n fún ní warrant of arrest tàbí bench warrant wọ́n fún tí ò bá ti lọ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì. sọ̀mọ́ọ̀nì ẹnìyẹn oníkèsì ní kóòtù wá pàdé wa ní kóòtù ìjọba yìí tí ò bá dẹ̀ lọ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì
wọ́n fún ní warrant of arrest tàbí bench warrant wọ́n fún tí o bá ti lọ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì àmọ́ ti south west tilẹ̀ Yorùbá ń bìbà yìí ìlú tó bá lajú jù ni wọ́n máa ń fún ní criminal code. Àwọn bàbá wa bí Awólọ́wọ̀ ní gúrùpù ẹ̀ pé àwa lajú criminal code la fẹ́. Wọ́n mọ̀ pé criminal code yẹn yóò máa impede justice. Torí àwọn ọ̀daràn ayé wọ́n rí bí sásí abẹ́ criminal code. Wọ́n sọ àwọn tí wọ́n jẹ́ agbófinró di jẹunjẹun. Ní south west tálíkà lè rí justice ní north Kwara state ara ilẹ̀ Haúsá ni o ara north ní lábẹ́ òfin Nàìjíríà. Tálíkà lè rí justice láì ṣe wàhálà tó nǹkan London penal code. Olówó tí ó rí justice ní Nàìjíríà tó ní London criminal code yóò ṣe báyìí. Nítorí pé from one state to another order ni. Àwọn tí wọ́n jẹ́ criminal ayé tí wọ́n bá tún lówó lọ wọ́n mọ̀ bí wọ́n á ṣe handle ọlọ́pàá. Nǹkan ẹyọ kó di méjì. Ara ilé tó ṣẹlẹ̀ ń jọ sí yẹn tí wọ́n sọ pé wọ́n jọ ń búlì ara wọn ni. Kọ́nà wọn tó fi wá ṣe kòńgẹ́ ẹni tó jó lódodo pé ibo ni búlì ara wọn ti jẹyọ. Ẹ gbé wọn lọ kóòtù láti bí ọ̀sẹ̀ mẹ́rin yẹn di sí àtẹ̀tẹ̀ múra kóòtù ẹ̀ ni o. Àtẹ̀tẹ̀ múra àti wọ kóòtù ni ní ọjọ́ díẹ̀ sásìkò yìí. Àtẹ̀múra àti wọ kóòtù ni. Láàrin gbàmúra àti wọ kóòtù àìmọye ìgbésẹ̀ míì tí wọ́n ti tún gbé láti lu àwọn ọlọ́pàá láti kóòtù ẹ̀. Àìmọye ìgbésẹ̀ ní tó ń jẹ́ criminal code ó yàtọ̀ sí penal code. Ló jẹ́ kí n congratulate Ògo Ìlọrin lórí ìgbésẹ̀ tí wọ́n gbé. Ògo Ìlọrin tí ń jẹ́ Ògo Ìlọrin èèyàn díẹ̀ ní jẹ́ o. Gbogbo ẹni tí ń gbógo Ìlọrin lòun kì í ṣògo Ìlọrin. Lẹ́yìn bàbá Bàrígà àtàwọn díẹ̀ tí wọ́n lóyà sí àwọn làjọ ń pàdé làjọ ń gbègbèsè kí ló tún kàn ẹ̀yin fi ti yín ran tiwa lọ́wọ́ àwa náà fi tiwa náà ran ti yín lọ́wọ́ bí wọn báwa ṣe ń bẹ níbi tiwa tí ń sọ̀pọ̀tì wa làwa náà ń sọ̀pọ̀tì wọn níbi tiwọn náà àwa lẹ Yorùbá àwa náà ń sọ̀pọ̀tì wọn àwọn náà ń sọ̀pọ̀tì àwa náà lórí tiwa náà àwọn pìtísàn kan bẹ tá a ti kọ tipẹ́ ká nílùú Ìlọrin ni tó jẹ́ kanú ilẹ̀ Haúsá lábẹ́ òfin Nàìjíríà yóò ti fly. Pítísàn bàbá Mùdírù wọ́n ti approve ẹ̀. Bàbá ti give statement gbogbo nǹkan tó yẹ ká ṣe láti ṣe. Àti ìmọ̀ Peter ń lọ dìsí. Pítísàn Nájà Káólà wọ́n ti ẹ̀sìn nǹkan kan lórí ẹ̀wọ̀n jù ta ni. London criminal code tó jẹ́ pé wọ́n lè rí ọlọ́pàá lò. Wọ́n ju kéèsì tó yẹ̀yẹ́ ti ń jẹ́ womanhood ti ń jẹ́ obìnrin kéèsì tó yẹ̀yẹ́ rẹ̀ pátápátá. Kéèsì tó ní international standard. Kéèsì tó jẹ́ pé tí orí obìnrin ọba burú kò gbọdọ̀ takoru kéèsì yẹn. Tọ́lọ́ gbọ́dọ̀ wọ pé ìhòòhò obìnrin kan náà fi sẹ̀sìn ìtòun náà ń bọ̀ jọ mi. Wọ́n jù ú ta ni àmọ́ adúpẹ́ fọ́lọ́ bá a ti rọ́nà mi gbà. Ọ̀wọ́ ilé tún bẹ níbẹ̀ o, á pọ̀ sí rẹ̀ to a logical conclusion. Ìyókù àgbègbè náà bòmí ìtọ́lọ́mùbá ní ká tọ́ gbogbo bí ọ̀nà tọ́lọ́mùbá tọ́ wá sí. Wọ́n bá dẹ̀ pọ́síbù gbogbo aná la nílé ńlọrin èmi ò kí ń sọmọ lọrin bẹ̀ tí mo nílé ń bẹ̀. Mo nílé lẹ́kọ̀ọ́ mo tún ní ń bò mí. Òǹkàlùkù náà padà máa gbé kéèsì lọ lọrin ni. Tó bá ti ẹ̀jẹ̀ tàbí kán máa gbé lọ Àbújá àbí á máa gbé lọ Lọ́kọ́jà. Ibi a bá nílé sí òǹkàlùkù ọ̀padà lọ kílèmù ń bẹ̀ ni. Níbi tí wọ́n ń bá kinní yìí lọ yìí. Níbi tí òdodo wà lẹ̀ kápẹ́ra wa ní mùsùlùmí ìgbà wàhálà yìí ṣẹlẹ̀ ní mo tẹ̀sẹ̀ mọ̀ yí pé odidi kọ́ọ̀sì kan ní kéèsì ní south west ọlọ́sọ́jì kesiọ́lọ́jì ni o kò sí nínú òyìnbó èmi mo ń bẹ́ o kesiọ́lọ́jì ọlọ́sọ́jì rẹ̀ ọlọ́mọ gbogbo ète fìtínà tí wọ́n fi dé èèyàn mọ́lẹ̀ tí wọ́n fi mú àwọn jìbìtì tí olódodo fi di òkúrọ̀ ó kọ́wọ́ wọn gbogbo nǹkan wọ̀nyí ni mo sọ̀rọ̀ bọ̀ ni mo á bẹ̀rẹ̀ sí sọ́dí ẹ̀ lọ́tún lọ́sì pé bó o láti gbégbà adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo wa sí akéwùgbà gold ẹ̀fà green lọ́lọ́mọ gbégbó jẹ lè rí wà sí wà kan bí àti búlé èèyàn lè rí wà sí ẹwà kan bí àti báyé ẹnìkan jẹ síbọ̀ kan ni wọ́n gbé jáde tá a ti dá wákà
ẹ̀dá tó lóhun ò ní forí jẹni tó sẹ̀hún. Jẹni tó sẹ̀hún. Kí ló fẹ́ fi jábọ̀ fáráyé? Kí ló fẹ́ fi jábọ̀ bódọ̀rùn? Ṣùgbọ́n kí ló fẹ́ fi jábọ̀ bódọ̀rùn? 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 Àṣewà sí yẹn ní 2003 ọdún mélòó sísìn 21 years tàbí ṣe wà sí yẹn. Lọ wo ojú tó wà bẹ́ẹ̀ ó rí i pé I was a very young man. Kò tí ì sinun funfun bẹ́ẹ̀ lọ wo fídíò yẹn dáadáa. Wá sí 21 years ago bẹ́ẹ̀ bá ń gbọ́ sí ẹ̀yìn sì tún rí i tó wúlò lẹ́ẹ̀kan lọ mú jáde. Wá sí ọdún kan sẹ́yìn tí yẹn mú jáde káwọ́ pé kí ló wúlò bẹ́ẹ̀ báyìí. Ṣèpè ní òwúlò bẹ́ẹ̀ ni àbí bíbá yí àwọn èèyàn jẹ́. Oríṣiríṣi kéèsì bíi mẹ́fà ní dúró báyìí mẹ́fà tí mi ní sọ bó ṣe jẹ́. Àmọ́ mẹ́fà kì í ṣe lọ́dọ̀ tèmi ẹyọ kan ní tèmi yẹn ti kúrò. Àwa ó pàdé láìpẹ́. Àmọ́ mẹ́fà mi dúró from different type of people. Tó ń kálukú ti wo bí wọ́n rún ayé òun dé. Àwọn ọmọ òun ò gbọ́dọ̀ bá rẹ́kọ̀dì yìí láì ṣe correction. Ẹni ọba rò pé tí wọ́n ṣe dá bọ́ bá jẹ́ obìnrin ọlọ́wọ́ jẹ́ wọ́n ṣe ayé rẹ̀ bí wọ́n ṣe fẹ́ sáyé káwọn látọ̀ lọ́wọ́ gbà fún wọn. Kí ló dé tábòsí wa gbàyè kan báyìí? A ti gbà pé amúrọ̀bà ó ní sọ̀pọ̀tà. Ẹni ó lu ọmọ tó bí pa yóò ní sọ̀pọ̀tà. Bọ́nà ti dá ayé nìyẹn. Adákẹ́ àsọ̀rọ̀ ẹ̀dẹ̀ tó ń tọwọ́ bọ̀ á lọ́kùn. Ààrẹ ẹ̀ ní ẹ bá débi pé kílẹ̀ náà àìjáàkì péèjì àbú àwẹ̀rọ àlìsáwà kílẹ̀ náà àìjáàkì ẹ̀. Mo ti lọ àìjáàkì péèjì àbú àwẹ̀rọ. Mo kàn jí níjọ́ kan mo ń bá èébú ara mi lórí péèjì àbú àwẹ̀rọ. Pẹ́sẹ́n péèjì lájọ wa àbú àwẹ̀rọ sì máa pòsì tí wọ́n fi ń bú mi. Mo bá pè pé àbú àwẹ̀rọ bó ló ṣe jẹ́ ó ní bá a ṣe rí nu o. Àmọ́ màmá wà lórí àìsàn nígbà ọlọ́run bá ṣàìsàn ọkùnrin wọn papọ̀ wọn jagun gbà padà. Sí ìsìláàmù náà nù kọ́nà wọn tó pé káàbọ̀ àwẹ̀rọ orí nǹkan ẹ̀já padà. Sí ìsìláàmù náà nù nǹkan oní nǹkan ká ẹ lọ jálè ẹ̀ ká ẹ jí gbé ká ẹ sì máa pòsì nǹkan tí ń síbẹ̀. Péèjì wa tá ń lò yìí ọlọ́run ló mọ iye ìgbà tí wọ́n ti fẹ́ jàgbá. Tọ̀sán tòun là ń sọ ọlọ́run ló mọ iye lérí ikú tí ó ṣàdédé pè mí pé àwa ní mítìn kan ó yẹ kẹ́ wà ní mítìn yẹn sà ẹ jẹ́ wo orí fóònù yín kóòtù kan wà lórí fóònù yín ẹ bá táìpù ẹ kí n táìpù ẹ ok máa pè fún ọ nígbà bá pe rọ́ọ̀tì nọ́mbà bíi méje fún ni wèrè ó jà kúrò lórí fóònù mi wọ́n fẹ́ àìjáàkì péèjì tàbí kan fẹ́ kó tọ́rọ́ kọ́bọ̀ ti bẹ̀ ní báńkì owó ẹjọ́ ò ní bówó kò ní bá mọ́sálásí lọ bàbá kọ́ mọ́sálásí á kọ́ níyànà ọ̀tọ̀ àmọ́ owó tá a fẹ́ fi gba gbogbo mùsùlùmí ayé sílẹ̀ lọ́wọ́ fìtínà lélẹ̀ kí ni alùsùnà ṣe fún wọn kí ni àwọn bàbá wa ṣe fún wọn tí ìbú àtẹ̀kẹ́ fi pọ̀ tó báyìí bàbá rí àwọn ọmọ àlè lọ́rí tí wọ́n bá ń jalè lọ́rí pírọ́blẹ̀mù tí wọ́n nìyẹn àwọn tí wọ́n jẹ́ ọmọ ọkọ lọ́rí àwa dá wọn mọ̀ àwọn làwọn bá ṣe àbá ọmọ àlè ṣe àmọ́ wọn lọ́mọ àlè láti ilẹ̀ náà láti gbára lé wọn. Ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́. Bí ẹ̀kọ́ alẹ́ ni ọlọ́run bá là lóde yọ̀ o. Kámi mẹ́ni tó la olúwa mi. Kámi mẹ́ni tó la olúwa mi. Kàmí mẹ́ni tó la olúwa mi o. Kámi mẹ́ni tó la olúwa mi. Kámi mẹ́ni tó la olúwa mi. Nínú ẹ̀kọ́ tí mo bá lọ́dọ̀ àwọn tí wọ́n bí mi, òun ni pẹ́ni tó bá ti ẹ́ lóore wọ́n fi bí san o. Àmọ́ bó lóore bá ń fi gígùn ní lójijì, bẹ́wúrẹ́ bá sún kan ògiri awẹ́yìn. Mo rẹ́ nìkan tí ń jáde tí ń sẹnu belebele, mo mọ̀ pé ọ̀kan nínú àwọn tó máa ń jíṣẹ́ fẹ́nìkan tó ti ṣe ní lórí rí nà. It's a matter of time. Á padà wojú ara wa o. Kó lóore òrò lẹ́ẹ̀mejì o. Àti pé ìwọ olóore fólóore láì mọ iye ìgbà. Bẹ̀ fólóore bá wá fẹ́ bayé èèyàn jẹ́ èèyàn padà wẹ̀yìn. Ọmọdé àgbọ́dọ̀ sọ pé ọmọdé ni. Kó wá ní kórópọn bàbá àbẹ́jì bàbá òun lòun ó fi ṣeré. Tó bá fọ ìwọ ni bàbá òtún fi bí mi. Kó lóore ọmọ tẹ̀ ní tẹ̀kútẹ̀ kó má dàbò.
tòrá àròjọ fọ́nà ń pé àti dúpẹ́ fọlóore láìmọye ìgbà òun ló tọrọ àbùkù ń bọ̀ gbogbo àwọn tó ń sẹ́nu wọ́nyẹn yẹn ntí fídímàṣọ àti ìlòkù tó kọ́ wọn bí wọ́n ṣe arrest bí wọ́n ṣe prosecute àwọn náà kó pamọ́ ni àní ṣe kọjá tí wọ́n ní àmọ́ kọ́ bí àwọn náà to some level ẹnìkan ò lè mú mi lọ́wọ́ lórí kéèsì tí ń bẹ́lẹ̀ kódà ètè tí wọ́n tó ń dá lọ́wọ́ ni pé káwọn tó padà sórí àwọn méjèèjì ní ẹ charge sí kóòtù let's go there á pàdé ń bẹ̀ òdodo padà fojú hàn gbogbo ètè ẹ stọ́ọ̀pù wọn kó tó dijọ́ kóòtù kò lè wọ̀ apàdé ní kóòtù ń tẹ̀ bàjẹ́ ó pọ̀ kọjá mo ti tọrọ àforíjì lórí kíni nígbà tí èèyàn ò ní mental problem nígbà tí ń wí èèyàn rò kó tó ṣe ní kò sí nǹkan tó ti rọ̀ nínú tí bẹ́lẹ̀ yìí o surrender o no retreat no surrender àwọn condition mẹ́tẹ̀ẹ̀ta tá a fún wọn ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta náà báwo làwọn ṣe withdraw tọ̀dọ̀ wa a ní kẹ́ withdraw gbogbo kéèsì àwọn tí tẹ̀ ń bá ṣe kéèsì lọ́wọ́ tán náà jà fà ẹ lọ withdraw tí yín ká náà withdraw tiwa ẹ ṣe nǹkan kan lórí ẹ tún múra sí kéèsì ẹ tún plan kéèsì míì ni even kéèsì míì fẹ́ mi gangan ẹ tún plan rẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí ló dé káwa jù tọwọ́ wa sílẹ̀ kẹwàá sọ wá dárìn dè kò lè wọ́ ẹlẹ́ẹ̀kejì a ní kẹ́ ẹ ṣe tútú bá fún àwọn bàbá yìí bí wọ́n ṣe ń ṣe tútú bá kọ́ nìyẹn àwọn tí wọ́n ṣe tútú bá fẹ́yìn ṣe bí wọ́n ṣe ṣe nù dìwé ẹ̀bẹ́yìn náà ṣe báwọn ṣe sí yẹn lẹ́yìn náà ó fọ́ ló ẹ̀bẹ́yìn lẹ́ni kan ṣe fẹ́yìn báwo ọba tiẹ̀ gbowó táwọn bàbá wa ò gbowó lọ́wọ́ tí yín bẹ́yìn ṣe máa ń gba 2 million 3 million lórí ẹni ẹ bá gbé lọ kóòtù báwo ọba gba 1 penny lọ́wọ́ yín ẹ sì ṣe ń tíṣẹ̀rí àníkẹ́ṣe ẹni ó bú ànábì Bujairi bun Zuhair tó bú ànábì bóyá káàbù ni àbí Bujairi àwọn méjèèjì ọmọ Zuhair ni wọn bún Abu Zulma mi rántí tó bú ànábì náà méjèèjì wọn dájọ́ ọkú fún ni tọrọ ọba ọkọ ànábì jẹ láyé lọ́run kó tó rà foríjì níwájú ànábì ẹ̀ máa ń tó ṣe kì í máa sọ̀rọ̀ ọdún kan kó tó rà foríjì nígbà tó náà rí gbóhùn orí gbígbé rà kò sí ń tá a fẹ́ tá à ní rí pé agbọ́ ànábì níbi eré bàbá mudiru markaz adamalọ́wọ́ ayáta owó adáwò látàwọ̀ kí ni bàbá ṣe fún yín tẹ́ fi wá dojú kọ iṣẹ́ àwọn ẹni ọlọ́run pé bó bá lè bàjẹ́ ó bàjẹ́ bẹ́yìn kí ni bàbá ṣe fún yín tẹ́ fi rò pé ká ẹ tú ilé kéwú mẹ́ríkẹ́ẹ̀sì ká kí ni wọ́n ṣe fún yín ọ̀nà tẹ́ ẹ gbà lọ ájì ọ̀dọ̀ mi ni ṣé bọ́dọ̀ mi náà lẹ́tọ́ borí afẹ́fẹ́ nígbà tẹ́ ń pariwo ẹnìkan mẹ́tẹ̀ẹ̀dẹ lọ́mọ́ o ẹ̀mọ́tẹ̀ẹ̀dẹ lọ́mọ́ ká o lọ́nà tó gbà lọ lọ́fẹ̀ẹ́ sáwọn eléyìí ni wọ́n lásọ yìí pé wọ́n á túbá sáwọn táà ni wọ́n á túbá ni àpẹẹrẹ túbá dà lára wọn ẹ dárúkọ àfa ẹ̀yọ kan tó bá wọn nínú ayé tí ọ̀ká bá máa gbé yàwé làtẹ́yẹ láìta ní ẹmọ takasùfò lánàá kọ́lé ìlà ta ló ní balagbájá nínú ayé ẹ dárúkọ àfa ẹ̀yọ kan látòrí mi lórí àìmọye àfa ẹ dárúkọ àfa ẹ̀yọ kan tá a bá mọ̀ pé ń tẹ́ ẹ gbé dání ní tí ó sọ ayédo lórí ibú báyìí ni àní tẹ̀lé yín jọ́ta ràn yín lọ́wọ́ pé kábọ́ àkísà lọ́rùn yín ká fi jàlábí àtọ̀tọ̀rọ̀ kù àní tẹ̀lé yín ẹ máa dánwò tẹ́ fi kàn wá ni ọlọ́run ló ṣàánú àwọn àfa wa ọlọ́run ló ṣàánú àwọn bàbá wa olóore ẹ̀tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o yóò padà di àbùkù ní àbùkù tí ó bù háyà èmi ò kí ń bẹ̀rù ẹnìkan o mo mọ olóore tí mo gbowó lọ́wọ́ ẹ̀ tí máa fowó rántí ọlọ́run lọ́wọ́ lára mi bàbá wa Dr. Awa Ibrahim gbogbo wa àti wa tá a ṣe lọ́dún yìí kódà tó fi edórí àwọn the best television station ní Nàìjíríà wá àti wa ti wọ lọ́dún yìí owó bàbá Dr. Awa Ibrahim bàbá ò tí torí pé wọ́n bá mi sọ̀rọ̀ mi tẹ̀lé kan wá ní tí mo ti ń ṣe bọ̀ láti bí 15 years mi ní ṣe mọ́ láti ọdún àkọ́kọ́ gọ́vùnà Jímọ̀bí tó jẹ́ ọ̀gá mi kọ́lọ́mbà ń ṣàforíjì fún kó jẹ́ àpàdé gọ́vùnà Jímọ̀bí lájẹ́nà láti ọdún àkọ́kọ́ wọn ni wọ́n ti fà mí lé Dr. Awa Ibrahim lọ́wọ́ ọdún yẹn sísìn is over 15 years kò wá sí ọdún tí Dr. Awa Ibrahim sponsor wá sí wa àti rédíò àti tẹlifíṣàn
kódà bàbá tún ní bùkátà míì tá a fẹ́ gbọ́ dókítà àwa wà nù ẹni tá a máa ń pè bàbá ilẹ̀ fẹ́ dá o kíláàsì bàbá ọkàn ní ok ẹ fún mi ní 1 hour 1 hour yìí ò ní tó 5 minutes ara orin tọ́nà ń ṣe sára bàbá dókítà àwa Ibrahim nìyẹn àwa ní tìtorí ìyẹn pé mùnáfíkì kó sí wọn lábẹ́ káwá lù sí bàbá dókítà àwa Ibrahim àmọ́ rántí dáadáa tán ti ṣe sẹ́yìn ni gbogbo tí wọ́n fi sanwó wá sí wa lọ́dún yìí àti lágbára àti lè ṣe bẹ̀tù gbàtà àti lágbára pẹ́ẹ́pẹ́ẹ́ ni bàbá yìí ti ń sanwó bọ̀. ẹni tí ìjọba san lẹ́nìí mo sọ fún wọn pé kò sóore tẹ́ ẹ ṣe èyí tó kún mi lójú jù bàbá dókítà àwa Ibrahim níjọ́ tí alálàájì Ọ̀yọ́ state lásìkò tí ò sówó lọ́wọ́ gbogbo ìjọba Nàìjíríà recession àbí kí náà pè gbà yìí ẹ̀yin lẹ san owó odidi state tẹ́ ẹ̀ jẹ́ kí Ọ̀yọ́ state ọjà mọ́lẹ̀ lọ́dún náà lọ àti tí a jìde kíjọba ó tó dáwọ́ yín padà ṣerú bàbá ní wàá wòran kí múná fi kíkan wá já wọn gbà àjọ náà pa ni tí bàbá bá ń sọ fún mi pé sọ́lẹ̀ èmi náà ń pè lọ́wọ́ kíní yọ̀dà rẹ ni pé kò fẹ́ gbà kéèyàn fi òun lẹ̀ báyìí o àjọ dọ́gbọ́n sí ni àní bá bàbá jà mo lè mọ́ tẹ̀lé ní tí bàbá wù ìyẹn ò sọ mí dọ̀tá bàbá òde ní sọ fún mi pé gbogbo tí mo ń ṣe lórí dáwà yín mo stop ẹ̀ tẹ́ bá stop ẹ̀ lórí òṣè wọ́n ti rè wá débi àwa náà ti lè táyé dágbé bẹ̀tà ní ṣe bẹ́ẹ̀ torí bàbá dáadáa ni Dr. Awa Ibrahim wọ́n ń bẹ bàbá Dr. Awa Ibrahim ẹ fi àwa méjèèjì ilẹ̀ kájọ yanjú ara wa ọjọ́ kóòtù tí ń bọ̀ mo fi Ọlọ́run bẹ̀ yín bàbá Dr. Awa Ibrahim ẹ dákun nígbà tó ọmọ méjì àwọn ọ̀dọ́ méjì ọmọdé méjì tán bá ń lérí síra wọn ìgbà tí wọn bá jáde lẹ́bù kan lẹni tọ́wọ́ yàbá dùn ó pariwo ẹ̀ sí wò mìíràn bàbá wa ẹ̀ tí ì jẹ́ wọn pariwo ẹ̀ wò mìíràn èèyàn dáadáa ní àlérí àgbọ̀dọ̀ lẹ́yìn fún torí bàbá dáadáa ní ẹjẹ́ adé kóòtù náà ẹjẹ́ wọn pariwo ẹ̀ wò mìíràn tí wọn bá bọ́m̀bì kéèsì tèmi kéèsì mẹ́fà yókù ńkọ́ tí wọn bọ́m̀bì gbogbo kéèsì mẹ́fẹ̀ẹ̀fà yókù ọ̀tọ̀ọ̀tọ̀ sí lẹ́ni tó ní kéèsì kọ̀ọ̀kan tí mi ní dárúkọ wọn lẹ́yìn káwọ́lá nìkan tí mo dárúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ni kó ní kéèsì àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó wá kù mẹ́ta ń bẹ ní Kwara state ọ̀kan ń bẹ láwọn oríṣiríṣi state nílẹ̀ Haúsá tí wọ́n ti gbé kéèsì wọn lọ nígbà wọ́n rí i pé criminal code ilẹ̀ Yorùbá ò fẹ́ fún àwọn òǹkàlùkù ti jápa lọ́lẹ̀ Haúsá ní àjọ fanisẹ́ bàbá mi Dr. Awa Ibrahim ọba tó ní òní dayín lẹ́bi ànígbà táwa òkúkú lẹ́sàn lọ́dọ̀ ta lè san lórí oore tó pọ̀lọpọ̀ ẹ ṣe fún wa àwa fẹ́rí ọ̀rọ̀ sọ́dọ̀ Rabbil Alamin ọba ẹ̀dá Ọlọ́run tó ní àsàn yín lẹ́san. àmì o Ọlọ́run tó ní àsàn yín lẹ́san. èmi nìkan sì kọ́ ẹrú Ọlọ́run tó fẹ́ bàbá Dr. Awa Ibrahim zaka yín ẹ máa pín káàkiri ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ni ẹrú Ọlọ́run kan ló dé níbi ọdún 6 sẹ́yìn ló fi jẹ́ pé gbogbo zaka yín ọ̀dọ̀ ẹ̀ ló kú tẹ̀ǹkó lọ àti bínú ẹ̀ ń ṣe tiwa náà fún wa lọ́tọ̀ ẹrú Ọlọ́run náà ní tó ń wọ́n náà bẹ́ẹ̀ ṣe dọ̀tá wa nítorí ọ̀rọ̀ ọmọkùnrin bàbá ẹ dákun mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ fi àwa méjèèjì lẹ̀ ẹ jẹ́ àjọ máa wòran ẹbí tọ̀rọ̀ yẹ ọjà sí bọ́ bá bọ́ lọ́wọ́ tèmi kò ní bọ́ lọ́wọ́ ẹlòmíì ìyẹn dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run bọ́bá tiẹ̀ bọ́ lọ́wọ́ gbogbo yẹn sí ọwọ́ bàbá mi Mùdírù Markaz ni ó ti wá bọ́. kò jẹ́ rí bẹ́ẹ̀. ọmọ akẹ́wọ́ bẹ̀rù wító mo ní kí ẹ má ṣe kà ọmọ akẹ́wọ́ bẹ̀rù wító mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere ló.